Adeleke, Oyinlọla, Oluwoo Sedaro Akeredolu. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Sẹ́nẹ́tọ̀ Adémọ́lá Adeleke ti sọ pé àdánù ńlá ni ikú gómìnà ìpínlẹ̀ Ondo arákùnrin Rotimi Akeredolu jẹ́ fún ẹ̀ka ètò ìdájọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Nínú àtẹ̀jáde kan tí akọ̀wé ìròyìn rẹ̀ Mallam Ọláwálé Rasheed fi síta ló ti sọ pé ìròyìn ikú Akeredolu kó jìnnìjìnnì bá òun nígbà tí òun gbọ́. Adeleke ṣàlàyé pé ọ̀rọ̀ ọgbọ́n tó wà lẹ́nu olóògbé náà jẹ́ àlàfo ńlá tó kọjá èyí tí ẹnikẹ́ni lè dí kíákíá. Ó sì gbàdúrà pé kí Ọlọ́run tẹ́ ẹ sí afẹ́fẹ́ rere kó sì tu àwọn ẹbí rẹ̀ nínú. Nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn tirẹ̀, gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọọba Ọlágúnsóyè Oyinlọla sọ pé olótìítọ́ èèyàn tó máa ń dúró lórí ìpinnu tó bá ti ṣe ni Akeredolu í ṣe. Oyinlọla sọ pé Akeredolu jẹ́ ẹni tó ní àkóyawọ́ nínú gbogbo ìgbésẹ̀ tó ń gbé tí kìí sì fi ọwọ́ yẹpẹrẹ mú ohunkóhun tó bá ní ṣe pẹ̀lú àlàáfíà àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní láì fi ti ẹgbẹ́ òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ tí àwọn méjèèjì ti wà ṣe, Akeredolu jẹ́ ẹni tó ṣeé fi àṣírí sí lọ́wọ́ tí kìí bá ojú ọ̀rẹ́ jẹ́ nítorí ohunkóhun. Bákan náà ni Oluwoo tilẹ̀ Ìwó ọba Abdulrasheed Adéwálé Àkànbí sọ pé ìran Yorùbá ti pàdánù àrọ̀ gidigba lálẹ́ odò. Ọba Àkànbí sọ pé ọ̀kan lára àwọn nǹkan mánigbàgbé nípa Akeredolu ni ipa ńlá tó kó láti ṣètò ààbò tó péye nílẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ ni ìtàn kò sì lè gbàgbé rẹ̀ láéláé. Ó gbàdúrà pé kí Ọlọ́run tu àwọn mọ̀lẹ́bí rẹ̀ pẹ̀lú gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ondo pátápátá nínú lórí ikú arákùnrin. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.